nílọrin o ẹ̀rìn ṣó nílọrin o Ìlọrin Àfọ̀njá ẹ̀rìn ṣó nílọrin lẹ́sà. Àlàájà kan sọjọ́ òbí lónìí ẹ jẹ́ kí n pariwo ẹ̀ kí gbogbo ayé ọgbọ́n. Àlàájà Fátímà Ọmọlára Àjọkẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Larigold Àjọkẹ́ Ventures òkú oríire ọdún tuntun tó tún bá ọ láyé. Ọdún èyí tó bá ọ láyé máa fi dúpẹ́ ni nínú òfin nínú ọ̀la ọmọ pandọ̀rọ̀ rẹ̀ yè. Ọ̀pọ̀lẹ́jọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ti wọ́wé bí iṣu àfihàn wọn àfi ń dúpẹ́ lọ́wọ́ àláòrà ni orí òní jẹ́ kó o kú ní kékeré kó o pẹ́ láyé kó o pọ̀ láàrọ̀. Gbogbo arọ́bayọ tìlú ìtorí pátápátá nílé lóko ó kí ọ̀kú èwo ọdún látòrí ọba Alhaji Abdulfatai Akorede Àkámọ́ àti olórí Bárakà Ọlábísí Àkámọ́ olúńlá tìlú ìtorí pẹ̀lú Alhaja Isi Aláṣàbí ọmọ Ẹ̀gbámọ̀ Lísàbí Lákéjọbí wọn lẹ́ẹ̀kún ọdún òní orí òní ṣe láṣemọ lọ́lọ́ ọlọ́run ọba. Gbogbo Golden Angels nílẹ̀ yìí dé Amẹ́ríkà dé London títí tó fi dé Canada pátápátá ló kì í kú ọdún wọn lẹ́ẹ̀níyàn kú lọ́lọ́ Olódùmarè ọba. Màmá Azim Ọlárẹ̀wájú Yèyé Adéròǹkẹ́ Ọlájùmọ̀kẹ́ Ọláàrẹ òní rẹ̀ dànù. Màmá Fadéṣẹwọ̀ Olúwaṣeun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Divine Beauty Emporium. Yèyé Muyọ̀sọ́lá kò fowó rọlá ọláwádìí púpọ̀ nílé rẹ̀. Ìyá Abólúwa ti fẹ́ Bọ́lá ti tó mọ́dẹ̀ ti wà nù òní fọwọ́ rẹ̀ gbé wọn sí. Olúwa pè mí síre ọláwọnú ọlọ́mọ ọmọ rẹ̀ ń kọ́rí ṣé ń bẹ lálàáfíà ara òní mọ sàárè wọn. Gbogbo wọn ló kí ọkú ọdún òní fojú sunkún wọn láéláé mọ sàmí ẹ̀. Àlàájà Fátímà o èmi mọ̀lé bàbá rẹ̀ gan ṣé bí wọn lọmọ wọn nílé iléèlú ilé ẹlẹ́rẹ̀ lọ́jà ọba ní Agáka nílùú Ìlọrin Àfọ̀njá jẹ́ ń kúkú wá kí ọ bí wọ́n ti kì wọ́n gan-an. Ìwọ lọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùdúyọ̀ gèrè álímì tèmi ọmọ akéwú gbẹrú ọmọ àṣàdúrà gbọrẹ ọmọ akéwú sọ lálẹ́ bá àlọrin ìlú tó tóbi tó yẹ tí ò léegun ẹ̀sìn kúkú léegun lé bàbá tó bí ọlọ́mọ àkọ́kọ́ lóró bẹ̀ ẹ̀yin la jí fi kálámù dámọ́lẹ́kùn à ń ṣe kánndúkándú ìlú tó súnmọ́ àlùjànnà tó jìnnà síná ìlú Ìlọrin tó lẹ́sìn tó dáńtọ́ ìṣe wọn ní Mẹ́kà ni wọ́n ń ṣe nílùú Ìlọrin Àfọ̀njá jẹ́ ń tún wá kí ọ bí wọ́n ti kìran bàbá rẹ̀ gan ìwọ lọmọ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọlọ́fà abìdímí níyọ́ ọlálọ́mí ọmọ abísùdó kọ ìjàkadì kátàkìtì lóró ọ̀fà ìjà kan tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí ó sojú ebè ó sojú òkoro nínú oko ìbá sojú olóko ìbá làwọn ọmọ láàrẹ búure ìkan ò gbọ́dọ̀ jù kàn bí kan bá jù kàn nílé yín ọba ní kọ́ wọn lóró ọmọ ọlálọ́mí ni mo rí mọ dásàlà ńlápá ìyẹ̀rú ọ̀kín ni mo rí mọ dásàlà ńlọ́bẹ mi ò gbé ẹ mọ́ làdé o ṣùgbọ́n ẹ mọ́ jò ó jinlẹ̀ lápá mi ìjàkadì lóró tọ̀fà. Àlàájà Fátímà Ọmọlára o a kì nílé baba kámọ́ nílé ìyá jẹ́ ń súré tètè gba lé ìyá rẹ lọ. Ìwọ lọmọ wọn ní ìkókò ẹlẹ́mẹ̀rẹ̀ ọmọ eléégún iwájú orí ẹ̀yìn orí nílùú Ẹ̀gbá Aláké gan Ẹ̀gbámọ̀ Lísàbí Agbòǹgbò Àkàlà Lákéjọbí ọmọ aṣẹ́ tí mú kíkan ìsàlẹ̀ orò wọn á dùn ìwà ọmọ atẹ́wọ́gboyè ọmọ afírọ̀gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ní bàbá yín fi gboyè nílé Òwu Lákéjọbí ṣebí bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà ni wọ́n ń ṣe lóde Ẹ̀gbá wọ́n mú mi sẹ̀mìsẹ́mì ní Mẹ́kà ẹ̀yìn ń modò Ògùn lóde Ẹ̀gbá wọ́n ń gbo òkè àràfà ní Mẹ́kà ẹ̀yìn ń gbolúmọ lóde Ẹ̀gbá lè bọ́ba márùn-ún ní bẹ lóde Ẹ̀gbá Aláké ṣebí gbogbo wọn ni wọ́n ń dádé Olúbàrà ọba ni Àgùrọ̀ ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni Olówó Òdùrọ̀ ọba ni Aláké tẹ̀gbá ń kọ́ sí baba ń bẹ lálàáfíà ara ọba ní í ṣe Ẹ̀gbámọ̀ Lísàbí ọmọ Agbòǹgbò Àkàlà ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ní kẹ́ ẹ wá fòrò yìí ẹ̀mí lé yín jọ ọjọ́ sí ẹni kí n gúnyán funfun lẹ́lẹ́ kí n ro kankan mi nìjọ èmi ṣe bẹ́ẹ̀ tán pẹlẹbẹ gilẹgbẹlẹ mi lọ́wọ́ èmi ọmọ pé yúnmúyúnmú lóró òkè o àṣẹ nàmúnàmú lóró ó fì nílé yeye tó bí ọlọ́mọ Àlàájà Fátímà Ọmọlára Àjọkẹ́ ó ti sọdún èyí ná kọ́ ọ̀pẹ́ láyé kọ́ ọ̀pọ̀ láàárọ̀. Ìlọrin Àfọ̀njá ẹ̀rìn ṣó nílọrin.